This movie you're about to watch is a very powerful and interesting movie, ORISA AWELE. Please, I want to beg you, make sure you watch it from the beginning to the end. Number 2, if you have not yet subscribed, please click on the subscribe button and then hit the bell icon for notification. Send us your comments and we will reply your comments. See you in the movie. Bye. ẹ̀yin ni àbẹ́lò mi. Èmi kúkú ni. Débọ́lá. Our wife, kí ló ń ṣẹlẹ̀? Wọ́n kẹ́ o. Ojú yín fresh o. Ẹ kàn yọjú sí wa wẹ́wẹ́ báyìí. Débọ́lá bí yín kan. Oh, ẹ̀gbọ́n mi. Débọ́lá kí ló tó owó mi bẹ́ẹ̀? No, kò sí nǹkan. Ó dẹ̀. Mo bí ẹlẹ́ mo ní bí yín kan. Ẹ mọ̀ ó kàn surprise mi, ẹ mọ̀ àárín ewu lọ́sàn. Ẹ mọ̀ ó kàn yà mí lẹ́nu náà. Mo tún wò pé sẹ́yìn náà dẹ̀ ni. Bí yín kan jáde. Anyway, ẹ̀gbọ́n mi jáde láìpẹ́, wọ́n jáde, wọ́n sáré lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn, ẹ̀gbọ́n Báyọ̀. Okay. So àwọn kan ní gan dóde bọ́ wọn ní pẹ́ dé ṣá. Ìdè ti pé mo sọ pé mo fẹ́ rí. Yóò sì ṣá. Kò sí mọ̀ ṣùgbọ́n kò fẹ́ rí ni wọ́n máa rí èmi máa lọ bá lọ́dọ̀ Báyọ̀. Ẹni sùúrù wọn ní pẹ́ dé sẹ́, instead of máa stress ara yín lọ sí. Máa rí máa lọ bá lọ́dọ̀ Báyọ̀ kó tẹ́kẹ̀ ẹ̀ṣọ́ ti gbọ́. No, ó dà wọ́n. Ẹ wá ẹ jọ tẹ bá ti dọ́dọ̀ ẹ̀gbọ́n Báyọ̀ ẹ bá mi sọ fún wọn pé kán tètè ṣe kí a torí èmi náà mo fẹ́ lọ rí àwọn ọ̀rẹ́ mi ló ní wọ́n tó sì ta fẹ́ jọ ṣe. Ẹ ṣe gan. No problem, kó tẹ́kẹ̀. All right. Bàbá, mi dé wá ní káàṣì ń bí báyìí o. Èló lẹ powó yẹn gan? 300 ni. 300 naira. Àbí bí tí mo ti lè lo POS wà ń bì. Ẹ bá ti sọ́ngbà tí mo ti gbé ilé ẹ̀kọ́ ẹ̀ bí 30 POS gba ọ̀nà ọbẹ̀ yẹn jìnnà gan. Torí bí mo ṣe wà ego báyìí 500 naira ló wà lákàǹtì mi. Bó tí bá ti ẹ̀ rí 500 naira yẹn gbà máa fẹ́yìn 300 máa dẹ̀ mú 200 naira tó kù sápò. Ok, ṣe bẹ́ẹ̀ lákàǹtì. Àkáǹtì mi ò ń lọ àkáǹtì mo ò ní. Lákàǹtì. Mi ni. Wọ́n lọ sọ́dọ̀ ṣe báyìí. Ẹ̀wọ̀ ẹ má wọrí. Ẹjọ́ máa lọ ẹ má jẹ́ kí n dààmú púpọ̀. Ẹ fún mi lákàǹtì nọ́mbà yín. Mo ò ní àkáǹtì. Ṣé bí màá dé ṣòwò yẹn sí? Mi ní àkáǹtì. Ṣé torí 300 yẹn ni mo fẹ́ mú àkáǹtì wa? Kò ní má bá yín ṣe sí i, èmi náà dé máa mú yòókù. Ẹ má wọrí ẹ jẹ́ kí n máa lọ ẹ má wọrí ẹjọ́ máa lọ. Ẹ fẹ́ máa lọ? Ẹ jẹ́ máa wọrí. Gbowó lọ́wọ́ mi. Ẹ má wọrí sẹ́. Àníkẹ́ wá fún mi lákàǹtì nọ́mbà yẹn tí ẹ kọ́kọ́ fẹ́ mi ná. Mi ní. Lákàǹtì kí n bá yín fowó mi yẹn ni sí. ṣé torí 300 tẹ́fẹ́ sẹ́yìn ní kí n lọ bá àkáǹtì wa mi ni ẹ̀wọ̀ ẹ má dààmú púpọ̀ yẹ kí n máa lọ jáde. 3096722380 First Bank ẹ̀yin ni Mukara Adigun èdè wa kọ́ fún mi pé ẹ̀ ní àkáǹtì. Ó dá ẹ wo mo ti sẹ́ndì owó yẹn sí. Láì mú fóònù bọ́ ni. Àní ẹ wo. Mú fóònù mọ́ láti ní sẹ́ndì owó ẹjọ́ má mú iṣẹ́ àṣẹfẹ́ má mú iṣẹ́ lónìí. Bàbá ẹ wo fóònù yín ṣe bẹ́ẹ̀ mú fóònù yín dání ẹ yẹ̀ wò. Èèyàn 300,000 ẹ gbà mí 300,000 lórí 300,000. Bàbá ṣe rí owó tí mo fún yín yẹn láti èní títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má yẹ kí rí kẹ jáde síta ẹ tí ẹ gbọ́dọ̀ bọ́ta ilé straight ní kẹ máa lọ ilé yín ní kẹ máa lọ ẹ má jáde síta rárá látẹ̀ní di ọ̀sẹ̀ tó ń bọ̀ torí tẹ ẹ bá jáde tẹ ẹ bá pe ti kú sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ọlọ́kadà yín wọ́n máa gbà á ẹ̀yin fúnra yín wọ́n máa pa yín dànù owó yẹn ó máa tó yín lẹ́ni sí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má jáde o àbọ̀rọ̀ tó fọmọlúwàbí ó dàbọ̀. àti 300,000 torí lórí 300.
Demola. Mo pa kí lẹ́wọ́n lọ́sàn-án mo bẹ́ yín léyìn. So fast. Kí ó yà mí lẹ́nu ni. Ok. Ẹ ti ṣe bí àbí ẹ ti kí ẹ̀gbọ́n mi ti ń bọ̀ṣọ̀. Ẹ̀gbọ́n ẹ̀ bí ìwọ wá bèrè náà ṣé bí ìwọ lè. Ẹ ṣe bí ebe yìí lẹ wá nísìnyí ẹ wá láìpẹ́ yìí ẹ mo lè sọ fún yín pé wọ́n wà lọ́dọ̀ ẹ̀gbọ́n Báyọ̀ ẹ nà. Èmi wá lẹ̀ pa. Iṣẹ́ ń bọ̀ ni o. So ọ̀dọ́ Báyọ̀ ló lọ. You can't be kidding jà wọ́n ṣe ẹ bá wọn bẹ̀ ni. Mi ti wà ibà tẹ́lẹ̀ náà mi jẹ́ kí n ṣe ń bọ̀ láti ilé ni. You can't be kidding now ẹ stop ẹ. Ẹ̀yin lẹ wá nísìnyí mo lè sọ fún yín pé ẹ̀gbọ́n mi wà ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n Báyọ̀ pé kẹ́ bá mi jíṣẹ́ fún ọgbọ́n ètè dá mi lọ ẹ wo. Demola ṣe ẹ̀ṣẹ̀ jí ni. Ẹ̀ṣẹ̀ ń bọ̀ nísìnyí. Ẹ náà bí tí mo pè é sí tí wọ́n sọ fún mi pé òun wà lọ́dọ̀ Báyọ̀ pé kí n dúró de òun sílé òun bọ̀. Ẹ̀mí ni pé ẹ̀yin kọ́ lẹ wálé ara nìkan. Rárá o ìṣẹ́ ń bọ̀ láti lè mi ti pé kí wọ́n sọ pé kí n dúró de òun sílé. Wo máa dúró de máa wọlé. Yẹ́n kí mi dúró de. Ó sọ pé òun ò lè pẹ́ dé máa dúró de. Mo sọ bẹ́ẹ̀ náà. The look was so suspicious. Ọ̀nà nípa ìpàdé òun omi àtọ̀nà papọ̀ ó wá dò yígiyìgì ọ̀tá omi èmi mọ̀ dò yígiyìgì wọn ò kú mọ́ òyígiyìgì ọ̀tá omi ọ̀yẹ̀là bá a fọ́mọ lójú àríran ọ̀yẹ̀là ẹ ṣeun o mo mọ̀ dúpẹ́ o yín máa rí yín bá ìyá mi mo dúpẹ́ o tí mo mọ àwọn ìyá tí mo ní. Ẹ kúṣẹ́ èdè lọ́ọ́ fún iṣẹ́. Àmì àṣẹ o yóò máa fáwọn ìyá mi ṣe èmi kàn mò ń ṣe àwọn ìyá ni. Àṣẹ. Ẹ mọ̀ pé mo ní àwọn olóyè yìí mi ìfẹ́ ká tó máa wá dà mí láàmú nínú ilé mọ́ ẹ bá mi síjú wọn pátápátá ká má wá sí ọ̀dọ̀ mi mọ́ mi ò lọ́ba kankan tí mo jẹ o. Fọkàn ara rẹ balẹ̀ alẹ́ ọ̀dọ́ bá jẹ èmi àtàwọn ìyá mi ti sọ̀rọ̀ a sì ti ṣètò ètò sì ti tò kò sí wàhálà fọkàn ara rẹ balẹ̀ dúpẹ́ láwọn ìyá mi. Ṣé ọba yìí mi ò ní jẹ́ mọ́. Wọ́n lò lọ́ba kan tó jẹ fọkàn ara rẹ balẹ̀ ọ̀jọba ọ̀lọ́ba jẹ fọkàn ara rẹ balẹ̀ ọkùnrin yìí. Kò sí wàhálà. Ọba ṣe ń jẹ tó máa ń ní ẹ̀wò balẹ̀ sí wọ́n pátá mo pa ẹ̀wù ń bà mí gidi. Nígbà tó ọmọdé rẹ ọmọ nǹkan ni wò mí àwọn ìyá mi ò ṣàṣẹ tì rí àti tó àti sí tó gbogbo ẹ ti tó ètò ti tó ò ní ṣòro ọba wa wa ni wọ́n ti yẹ gẹ̀rẹ̀gẹ̀ wọ́n gbọ́ gẹ̀rẹ̀gẹ̀ ló yẹ kò sí nǹkan kan ẹ fọkàn ara rẹ balẹ̀ fọkàn ara rẹ balẹ̀ wò mí àti tó ètò ti tó àti gbé síbi tó yẹ ká gbé sí fọkàn ara rẹ balẹ̀ kò séwu kò sí ohun tí ń bọ̀ lókè tí lẹ́ ọgbà wọ́n bí báyìí fọkàn àwọn ìyá mi ń bẹ lẹ́yìn kini fọkàn ara rẹ balẹ̀. Bẹ́ẹ̀ ti sọ yìí kò sí wàhálà. Fọkàn ara rẹ balẹ̀. Ẹ̀dùn ìyá ṣé kò sí kí ló dé. Obi
ọgbọ́n àti wípé ọmọdé ń sí ọ ọgbọ́n yóò sà gbogbo yóò tiẹ̀ kan yìí sẹ́rí èyí tí mo wá bá yín fún pé mi fẹ́ káwọn olóyè yìí kán tó wá tún máa dà mí láàmú mọ́ ọba tí tọ́fílọ̀ mi ò ní jẹ́ o yóò sà. àlọ́ ò ní jọba fọkàn ara rẹ balẹ̀ wọ́n bí báyìí o lọ́ba kan tó jẹ tó ti yọ wọ́n ti yẹ kò ò lè jọba fọbalẹ̀ fún wọn. ọ̀dà kò sí wàhálà ẹ̀yin ìyá mi o ẹ̀yin ni mo ké sí o ẹ̀ẹ́dẹ́ ìsàtẹ́sì ní o àti ìṣòwòjọ́ ní o ẹ̀yin náà mo ní o ẹ̀yin mo ní o ẹ má jẹ́ kó tó tù mí. Hello. Who is there? Oh baby, how are you? No, ó má dùn jà pé mo ti dẹ dọ́là tààrọ̀. Bí kò ṣe pè mí yẹn tí mo ní mi gbọ́dọ̀ dẹ dó sílé mọ́. Ibi tí mo rush lọ gan orí, mo sáré kúrò nítorí ibi iṣẹ́ mo wà. Ló jẹ́ kí n máa rush gan lé, má bínú jọ. Bíi jà lọ síbo. Jọ plan lọ sẹ́yìn rẹ̀ náà, kí ló ṣẹlẹ̀? mo ní kó jẹ́ ká lọ. Jẹ́ ká wọlé sọ ọ̀rọ̀ wa jàre. Bíi jà lọ. Thank you so much for watching this interesting episode of Orisa Awele. Please, if you have not yet subscribed, click the subscribe button. God will bless you. See you in the next episode. Bye-bye.